أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد يحييكم بتحية الإسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين. Today is on the 20th of May 2024, ọjọ́ Monday. Mo kàn fẹ́ sáré ṣe short video yìí lórí fídíò kan tí mo ṣe ní ọjọ́ Friday. Program tí wọ́n ṣe ní ọjọ́ Friday is about 2 hours program, but mo wá ń discuss nípa ọ̀rọ̀ oore tó ń bẹ fún ẹni tọ́lọ́run bá fún ní làákàyè tó ju mímọ̀ lọ, because ìyàtọ̀ wà ní pé kọ́lọ́run fúnyàn ní mímọ̀ àti tọ́lọ́run wá fúnyàn ní làákàyè bó ṣe máa lo mímọ̀. Bí èèyàn bá ní mímọ̀ bí tàṣetọ́ọ̀nì bí mo ṣe sọ nínú prógrámù yẹn, tí ò bá ní làákàyè kò ní lè lo mímọ̀ yẹn ò ní wúlò fẹ́ lòmíì. Ẹrù yẹn kàn máa wà lára ibi tí iná transformer ni, ṣùgbọ́n kò ní wúlò fún ẹlòmíì. But tọ́lọ́run bá búyàn ní làákàyè ló máa kọ́yàn bíyàn ṣe máa lo mímọ̀ yẹn, tí mímọ̀ yẹn máa padà wá ṣẹ́kù tó máa padà wá ṣèyàn láǹfààní bíi ti Sheikh Adam, bíi ti Sheikh Ibrahim Inyas, bíi ti Ahmad Tijani, bíi ti gbogbo àwọn àáfàá ẹ̀sìn, àwọn Ahlu Sunnah wal Jamaa tí wọ́n ti kọjá. Wọ́n ní mímọ̀, àwọn tọ́jọ́ lògbà náà ní mímọ̀, ṣùgbọ́n làákàyè tí wọ́n ju tàwọn ènìyàn lọ làwọn ṣiṣẹ́ kù. Ó túmọ̀ sí pé àwa tá à ń lo mímọ̀ lásìkò yìí náà, ẹ fi làákàyè kún. Mo wá sọ̀rọ̀ pé pàápàá jùlọ lásìkò tá a wà yìí, bí a ṣe máa ṣe dáwà lórí social media ó yàtọ̀ sí bí a ṣe máa ṣe dáwà nínú ilé. Làákàyè ni wàá lò láti mọ̀ pé dáwà tó fẹ́ ṣe lórí social media mùsùlùmí kankan ló fẹ́ gbọ́ ẹ, kìrìsìtẹ́nì máa gbọ́ ẹ, ẹlẹ́bọ máa gbọ́ ẹ, free thinker máa gbọ́ ẹ. Wá lo làákàyè débi wípé má sọ fún ẹnìkan lórí mídíà wípé ẹ̀sìn tó ń ṣe yẹn o báyìí lọ́lọ́run ṣe máa dájọ́ ẹ̀. Fi làákàyè ṣe dáwà ẹ̀. Mo wá sọ̀rọ̀ lọ lórí pa pé tí yóò bá ti ní làákàyè tó bá kí mímọ̀ lásán ni, ó lè padà wá kábàámọ̀ bí Ọlọ́run ṣe làánà àṣàìtọ́ni. Ibi tí mo wá ti ń ṣe program is about 2 hours program. Mo wá quote àwọn aya, àwọn verses kan, but gẹ́gẹ́ bí onílàákàyè verses tí mo wá quote yẹn, mo wá rí pé àwọn kan tí wọ́n pera wọn lóní mímọ̀, ẹ túbọ̀ mi yé o, wọ́n pera wọn lóní mímọ̀, wọ́n wá cut àwọn aya yẹn because mo pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Gbàtọ́ cut yẹ, mo wá rí àwọn post yẹn. Àníyàn méjì ni mo rí pé wọ́n torí ẹ̀ cut yẹ. Àkọ́kọ́ ni pé tó bá pé wọ́n cut yẹ láti pé wọ́n fẹ́ fi correct mi, ó nóore fún wọn. Ṣùgbọ́n tó bá pé wọ́n cut yẹ láti fẹ́ fi ṣe yẹ̀yẹ́, ó túmọ̀ sí wípé ihun tá à ń sọ náà nìyẹn pé ìmọ̀lẹ́ ní ẹ̀ ní làákàyè. Ẹ gbọ́, ìmọ̀lẹ́ ní ẹ̀ ní làákàyè. Torí tí wọ́n bá ní làákàyè, wàá mọ̀ wípé ó ní ọ̀nà tí o lè gbà ṣe dáwà tí ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ máa fi gbọ́ ẹ yé. Ó túmọ̀ sí wípé bíyàn ṣe máa correct èèyàn tó nìyẹn máa fi gbọ́ lọ́lọ́run júwe fún wa nínú Kùránì pé ud'u ila sabili rabbika bil hikma wà ló làákàyè wal mau'izatil hasan. Wáyé pọ́ lọ́run gbà tó lọ́run fẹ́ sọ fún wa pé tẹ bá fẹ́ pèpè ud'u ila sabili rabbika, tẹ bá fẹ́ pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́run, fẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ń sọ yẹn bil hikma, ẹ láti lo làákàyè wal mau'izatil hasana. Ẹ dẹ̀ kí ọ̀nà tẹ máa gbà ṣe wáàsí yẹn, ẹ jẹ́ kó jẹ́ ọ̀nà tó rẹwà. Ó ń dẹ́rù bá ná gbogbo ara ayé, ó sọ pé kí wọ́n á gbọ́ ọ̀rọ̀ ẹ gbọ́. Ó túmọ̀ sí wípé àwọn tó kọ̀ ti fídíò yẹn, tó bá kó wọ́n kọ̀ tiẹ̀ nítorí àtúnṣe ni,
fa'adhan. But wá pé nítorí yẹ̀yẹ́ ni, ṣé ti rí o lè fi yàn ṣe yẹ̀yẹ́ kò ní kó wá gba correction. Àmọ́ nítorí pé làákàyè ó ju mímọ̀ lọ lèmi ti fẹ́ ṣe correction tí mo fẹ́ ṣe yìí. Ẹlẹ́ẹ̀kejì ni wípé nobody above mistake. Ìyàtọ̀ wà láàrin ẹni tó kọ́ ẹ̀kọ́ tó gbàgbé ohun tó kọ́ yàtọ̀ sí ẹni tí ò kọ́ rárá. Ṣé ẹni tí ò kọ́ ẹ̀kọ́ rárá tó bá lugi tó bá kọlu ìwọ kéwú kò lè rí rẹ̀ túnṣe torí pé wọ́n pè sí lẹ́nu tẹ́lẹ̀ náà ni tàbí tí wọ́n bá fi òyìnbó kọ́. Kò sí bó ṣe fẹ́ pé kò lè pé bí ẹni lọ kéwú gangan. Ṣùgbọ́n ẹni bá kéwú lásìkò tí ẹ kó kéwú tó kẹ́kọ̀ọ́ lásìkò tó yẹ kó kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe yọ̀ǹda fèmí ń sìn pé àsìkò tó yẹ kí n kéwú ọ̀dọ́ mi mo fi kéwú mo fi kẹ́kọ̀ọ́ àbẹ́gbọ̀. Ṣùgbọ́n tí ò bá jókòó ti kéwú yẹn bẹ́ẹ̀ mi ò ṣe jókòó ti kéwú ó lè gbàgbé tó bá fẹ́ lò sọ̀rọ̀ ó lè bí kó tẹsẹ̀ bẹ́sẹ̀. Àáfàá tí ń ṣe wáàsí gan tó ń lọ wáàsí ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò òun náà máa ṣe mistake. Ló yẹ pé àáfàá tó bá ń lọ wáàsí lẹ ṣe máa rí pé a tún lọ wo tírà a tún wá kọ jáde àmúlẹ̀ ọmọ ẹ̀ lọ́wọ́ pé tí bá ti mẹ́nu lé o kà á tẹ̀lé mi nítorí káwọn méjì má jọ ṣàṣìṣe. Gbèlè tàṣé kí ni èmi tó já sí wípé èmi ó ti lé lógún ọdún báyìí tí mo ti kó lè kéwu ni o kò kí bí a ti mo bẹ̀rẹ̀ lè kéwu o ó ti lé lógún ọdún tí mo bọ́ ṣọ́ọ́lẹ̀ pé mo ti tán lè kéwu. Lágbàtà wa ti ṣe tán yẹn àjókòó tí nǹkan mi làárọ̀ nínú ayé. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ní pé àsìkò dé àsìkò tóun fẹ́ lò wá fún iṣẹ́ ó gbàbí kan lò wá fún iṣẹ́ tí gbogbo ayé mọ̀ pé ohun tí mo gbé dání tí mò ń ṣe lórí dáwà mò ń ṣe dìfáà fún àwọn àfáàní mò ń defend àwọn àfáàní látara àwọn tí ẹ̀sìn òye tó fẹ́ máa bẹ̀sìn jẹ́. Àwọn tí mo dẹ̀ ń bá pò kò ń ṣe kí bí mímọ̀ lájọ́ ń ná kò jẹ́ kí bí mímọ̀ lájọ́ ń ná àjọ ń lo ẹ̀bùn tọ́lọ́run fún wa. Ọlọ́run wa ní tẹnìkan ju tẹnìkan lọ láti dúpẹ́ ní program tàbí ìjọ Friday pé àyè ọpẹ́ ti yọ. Tọ́tà yọ ọpẹ́ bá wá ti wá yọ tí bá wá di pé wọ́n wá kọ́ọ̀tì àṣìṣe mi tí mo dẹ̀ mọ̀ wípé ihun tí wọ́n kọ́ọ̀tì yẹn mo gbàgbé ni kò ní pé mi ò mọ̀ mo gbàgbé ni. Sọ̀rọ̀ tí báwọn kì mo gbàgbé ni dandan kí n lọ wo tírà padà. Tí bá wo tírà padà kí n wá túnra mi ṣe padà yẹn ló bí fídíò tí mo fẹ́ ṣe yìí o. Sọ̀rọ̀ àkọ́kọ́ fídíò tí wọ́n kọ́kọ́ gé òun lélẹ̀. Ọlọ́run àfikún ó túmọ̀ sí pé onímímọ̀ ìmọ̀ òní kó má wọnú ná. Ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ ròyìn àwọn onílàákàyè. Ọlọ́run ní wà mọ́ àtẹ́tù mi ìkímà. Ọlọ́run ní àwọn tí mo bá fún ní làákàyè fàkọ́dé valvad fauzun aziman. Ẹ rí wípé fídíò yẹn tí mo play tán sí ẹ rí wípé mistake wà bẹ́ẹ̀ lóòótọ́ bó ṣe wà kọ́ nìyẹn. Ọ̀rọ̀ kan ni mò ń bá bọ̀ wípé tọ́lọ́run bá fún yàn ní làákàyè ẹni tọ́lọ́run bá fún làákàyè mo wá ní fàkọ́dé fauzun azim Ọlọ́run ṣe oore tó pọ̀ fún lóòótọ́ tábánikà wo nínú lógà inú èdè ó lọ ṣùgbọ́n kò lọ nínú àyà o gbọ́dọ̀ rọ àyà òun láti sọ àyà bọ́lọ́run ṣe sọ àyà kalẹ̀ ni sọdà bọ́lọ́run ṣe wá sọ àyà yẹn gangan kalẹ̀ òun ni wípé yóò ti la ekima máa ń yẹṣà o Ọlọ́run á máa bùn èèyàn ní làákàyè bó bá ṣe wọn Ọlọ́run. Ṣé ti rí ọ̀rọ̀ làákàyè yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń kọ́ lé kéwú Ọlọ́run ló máa ń bùn èèyàn ní làákàyè láti gbọ́ ẹ̀kọ́ yé. Ọlọ́run ni yóò ti la ekima máa ń yẹṣà wà máa ń ta la ekima ẹni tọ́lọ́run bá wá fún ní làákàyè fàkọ́dé ọ̀hún tíya khairan fàkọ́dé ọ̀hún tíya khairan kẹsíran fàkọ́dé ọ̀hún tíya khairan kẹsíran ibi tó fẹ́ lónìí yẹn pé ẹni tọ́lọ́run bá wá fún ní làákàyè fàkọ́dé kí ni Ọlọ́run ló kọ́dé fún wàkọ́dé kọ̀dé máa dọ̀ fàkọ́dé Ọlọ́run fi ṣe tàkìdì ni wípé ẹni tí bá fún ní làákàyè fàkọ́dí mo ti parí ẹ̀ mọ̀bù níyì Ọlọ́run ti parí ẹ̀ pé fàkọ́dí mo ti yọ̀ǹda nǹkan kan fún hutiya khairan
mo ṣe oore tó pọ̀ mo ṣe oore fún kẹsíran ọlọ́run ní ti bá fún làákàyè ó túmọ̀ sí pé tọ́lọ́run bá fún làákàyè lè fi wé tọ́lọ́run fún ní mímọ̀ tí ò ní làákàyè ẹ lè fi wé tọ́lọ́run fún ní mímọ̀ tí ò ní làákàyè torí pé nígbà tọ́lọ́run sọ níbi mo ti ń bọ̀ níbi ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ̀rọ̀ pé wàá sí àlùnáka á ní ọ̀rọ̀ ibẹ̀ mo ti lo ọ̀rọ̀ oní mímọ̀ but mi ní ìdàpọ̀ jẹ́ kí n yanjú ẹ̀ lẹ́yọ̀kan bọ́ ṣe bá mi gé náà ni kí n ṣe correct ara mi èyí tí mo kọ́kọ́ play ni mo fẹ́ correct ẹ̀ lọ́wọ́ ó pé fàkọ́dí ó tí khairan kẹsíran mo fún ní mo ṣe oore tó pọ̀ fún ọlọ́run ní wa man yatasakkaru illa ulul albab ọlọ́run wa man yatasakkaru ṣé wàá lè kí n máa wá sọ ọ̀rọ̀ làákàyè àti onímọ̀ ọlọ́run ní wa man yatasakkaru àwọn tọ́rọ̀ mi máa yé àwọn tó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run níyé illa ulul albab àwọn tọ́lọ́run bá pé làákàyè wọn ni ó túmọ̀ sí pé èèyàn tí ò ní làákàyè ò lè gbọ́ mi yé ọ̀rọ̀ tí mo sọ ńjọ́ Friday yẹn ọ̀rọ̀ mi yé àwọn ní làákàyè wọ́n mọ̀ wípé mistake ni ìgbàgbé ní àyà tí mo kó tìyẹn kò yí ké bóyá mi ò kọ wo bí mo ṣe kánsìn wàá rí wípé ó yàtọ̀ sí ẹni tí ò mọ̀ tí ò kọ́njọ́ tá a lọ kọ́ lékéwú ó yàtọ̀ ẹni tí ò kọ́ ò lè rí kà bí mo ṣe ń ka yìí ṣe bí wọn náà ẹjọ́ tó ti ń gbọ́ wáàsí tí ò lọ mo kí wò ó kéwú wáàsí ni wọ́n ń gbọ́ ìwọ náà kí Kùránì mọ́lẹ̀ kó correct ara mo jẹ́ correct ara mo jẹ́ correct ara mi ó túmọ̀ sí wípé ìmọ̀ tá a bá ti kọ́ ní kéwú nílé kéwú àlà ìlẹ̀mọ̀ fèlè ṣúgàrì níjọ́ tá à ń kọ́ ní kékeré kàlẹ́ ààtò fèlè àdàr a ti kọ́ ó ti wà nínú ọpọlọ ṣùgbọ́n ìwọ tó bá ń fi àgbàlagbà kọ́ ẹ̀kọ́ kàlẹ́ ààtò fèlè máa bí n tíyàn kọ sórí àpáta orí omi ni kò lè dúró mọ́ lórí pé àsìkò tó yẹ kíyàn kẹ́kọ̀ọ́ yàn máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú mo ṣe wá lu ayé mi yìí ń sìn wáyé pé mo sì bẹ́tà àwọ̀ lọ́nà kọ́nà torí pé ìwọ ò kọ́ àìkọ́ yẹn ló ò ṣe lè lò ló ò ṣe gbọ́dọ̀ sí láwùjọ àwọn tó ń lò ó gbọ́dọ̀ sí láwùjọ àwọn tó ń lò so that wàá lè dá sí torí pé àwa kọ ìdàdíyà mo ní lọ́wọ́ mo ní certificate ìdàdíyà lọ́wọ́ sanawiya mo ní lọ́wọ́ mo tún ní diploma in Arabic mo ní lọ́wọ́ ṣùgbọ́n dandan kọ́ ni kí n jókòó tì bí wọ́n ṣe jókòó tì ṣó mọ̀ pé ìwọ tó jókòó tì Ọlọ́run lè fún ẹ láǹfààní kó o tún rí tírà jù mí lọ torí wọ́n jókòó tì ṣùgbọ́n fíùsì àlùbáríkà lọ́lọ́run yọ kó ònú kéwù tiẹ̀ láyé ò ṣe mọ̀ pé ìwọ jókòó tì wá rí pé mo sọ̀rọ̀ kan jọ Friday mo ní wípé wà má ní àná ta lèmi yòókà lémọkùn sẹ̀mí án tèmi máa sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ pẹ̀lú pé ìwọ́n wò pé mi ò nímọ̀ yẹn sẹ̀mí àn o tó bẹ́ẹ̀ kó máa gbọ́ bó dẹ̀ ṣe jókòó yẹn wà mọ́ jílísù wú àmọ́ mọ́tò wú kàlámù ìmọ̀ ń bẹ lára tiẹ̀ náà ṣùgbọ́n fíìsì àlùbáríkà lọ́lọ́run yọ kó lára ẹ̀ ló pé atọ́wù ni wọ́n ń ṣọ́ lọ́wọ́ gba àwọn tó ń ṣọ́ atọ́wù jọta wà ń lè kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń gba jáìd jídà mọ́kítàṣù atọ́wù ni wọ́n ń ṣọ́ ń jọta jọ kó lè kéwú mélòó ni wọn ló wà ní àga wájú mọ́lé ní lóde ó túmọ̀ sí wípé gbogbo ẹ̀dá tí bá ti ń ṣọ́ atọ́wù níbi kéwú unalika fariku bayna ṣàádà wa ṣàádà ṣàádà ló máa gbà muktasu ló máa gbà ṣùgbọ́n àṣàádà ọlọ́run máa yọkò náà rẹ̀ tó já sí pé ìwọ tó bá ń ṣọ́ àtọ́wù mo mọ̀ pé Saheed kan lórí Saheed ò lè rí nǹkan tí mo ń sọ torí òun kéré sọ̀rọ̀ tá à ń sọ yìí ṣùgbọ́n ìwọ tó jó ní mímọ̀ tó òdín làákàyè ni mò ń sọ fún pé torí péèjì tó gé kinní yẹn mi ì mọ péèjì yẹn ṣùgbọ́n mo padà rá àwọn ọmọ ìyá náà inú àwọn alùsùn náà wàjà àwọn sàlàfí àtàwọn alùsùn wàjà máa táwọn náà kọ̀ọ̀kan tó péèjì wọn irú àwọn ẹni yẹn àwọn ó jẹ́ káwọn lo ikímọ̀ mọ́ ìmọ̀ tí Ọlọ́run fún wọn kò sí nǹkan tó pọ̀ jù kẹ́kẹ́ sẹ́ńtẹ̀sí gbọ́ alájọ kan lọ́mọ mistake wà ń bẹ a máa correct ara wa náà so that ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ wá rí fídíò ẹlẹ́ẹ̀kejì jẹ́ ń play yẹn náà lọ́lọ́run ṣe sọ níbì kan nínú Kùránì pé wà má àtẹ́yìtù mínàlá ìlìmì Ọlọ́run ní wà má àtẹ́yìtù mínàlá ìlìmì ìlà kọ̀lílan Ọlọ́run ní gbogbo ẹ̀yin tí ẹ pera yín lóní mímọ̀ tá a fún ní mímọ̀ o wà má àtẹ́yìtù ń ta fún yín yẹn o inú mímọ̀ yẹn o bó ṣe pọ̀ tó lójú yín yẹn ìlàn kọ̀lílan ìlàn kọ́là mínàlá kọ̀lílan. ṣé fídíò ẹlẹ́ẹ̀kejì tí mo play yẹn wà má àtẹ́yìtù mínàlá ìlìmì tí mo lò yẹn bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣe lò ìyẹn kì í bá Ọlọ́run rọ Kùránì
kò sí nǹkan tó pọ̀ jù kíyàn ṣàtìṣe kó dẹ̀ bọ́ta kó ṣàtúnṣe ṣe bọ́rọ̀ Ọlọ́run ni. Sórí ìwọ tí òun wò pé ọ̀kan lọ́mọ ṣàṣìṣe fẹ́ ṣe ẹ̀yẹ ọ̀dẹ̀ ni ẹ tó bá pa àfáà ni ẹ ṣùgbọ́n gan gbàgbé pé kéwú tí wọ́n náà ń ké wọ́n náà ń ṣàṣìṣe ṣùgbọ́n torí pé wọn ò bẹ géètì ẹ jáde ni wọ́n ṣe wò pé ó jẹ́ kó fọkàn lọ́mọ ṣe ẹ̀yẹ àìmọye wáàsí tí wọ́n gan ṣe tó padà ń gbọ́ fún ara ẹni lé tó mọ̀ pé ó ti kọlu kéwú ń bí báyìí àmọ́ torí pé ẹnìkan ò bẹ wu jáde ni wọ́n ṣe wò pé Ọlọ́run bá ṣe tiẹ̀ ṣọwárí tèmi tí wọ́n gbé jáde yẹn wọ́n fẹ́ tún mi ṣe ni tí wọ́n fẹ́ kémi náà máa padà lọ wo nǹkan tí mo kọ́ sọ́dà bí mo ṣe ń ṣe yìí sìn wáyé pé lọ́dọ̀ àwọn tó ní làákàyè tó yàtọ̀ tó pònú àwọn tí wọ́n ní làákàyè wọ́n máa rí wípé eléyìí ń tó kọ́ wà lára ẹ̀ kò gbàgbé tòun ti pé láti 20 ọdún tàbí kò ń lè kéwu àníṣe àgbọ̀ngàn àkọ́ àgbìn ní tíra àwo tíra ṣùgbọ́n tá a bá ti tọ kámẹ́rà sójú ìhun tá a ti kọ́ ń lè kéwu yẹn àlẹ́ ilé mọ̀ fèlè ṣúgà ìhun tá a kọ́ ń lè kéwu yẹn ó ti wà ń bẹ̀ kàlà áàtò fèlè àdà so that ó sì wà ń bẹ̀ ló pé tá a bá padà wá lò yẹn ìmí tí wà pé a ti yàtọ̀ sí bá ti gbé síbẹ̀ bọ̀ kò wá sí nǹkan tó burú jù pé ká bá wá kọ̀rẹ́ tìyàn kí èèyàn ṣàtúnṣe ṣùgbọ́n kó má jẹ́ ti yẹ̀yẹ̀ ó túmọ̀ sí wípé ááyà tí mo fẹ́ lò gangan níbi ibẹ̀ yẹn òun níbi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ pé wàyẹ́ sí àlùnáka ánìlòrò wọ́n ń bọ̀ wá bí wa nẹ́bí ò nípa kí ni ánìlòrò nípa ẹ̀mí kúlí ànábì sọ fún wọn ru'un min amri rabbi ẹ̀mí tẹ́ rí yẹn o àṣẹ àwọ̀ Ọlọ́run ni àwa Ọlọ́run la fi ẹ̀mí sára ẹ̀mí ò nílé ẹ̀mí ò ní ààyè gbogbo àwọn tó ń ṣe operation wọn ò mọ ààyè tẹ́mi wà nú ara tó bá wọn Ọlọ́run ló máa ń gbà Ọlọ́run wá sọ pé àmì Ọlọ́run ni Ọlọ́run wà mọ́ ó ti tún ibi tí mo fẹ́ lò ní ibi tí mo ní ṣe mistake yẹn wà mọ́ ó ti tún mínàlá ilimi pé wà mọ́ ó ti tún mínàlá ilimi ìlà qalilan ibẹ̀ ni mo wá fẹ́ lò ipe gbogbo ohun tó bá mọ̀ pé o mọ̀ nínú ìmọ̀ gbogbo ohun tó bá mọ̀ pé o mọ̀ nínú ìmọ̀ ìlà qalilan kékeré ni o ṣe mọ̀ kékeré ni tí mo fẹ́ lò nìyẹn pé gbogbo ohun tó bá mọ̀ nínú ìmọ̀ o kékeré ni o lè fi wébi tọ́lọ́hun ti ń sọ̀rọ̀ làákàyè pé òun ti la ekima mọ́ ń yàṣà o wà ní pé qalilan lọ́lọ́hun pé ìmọ̀ Ọlọ́hun ló ní qalilan bí máàna qalilan nǹkan kékeré ni o lè fi wébi tọ́lọ́hun ti ń sọ̀rọ̀ làákàyè inú Kùránì pé yóò ti la ekima mọ́ ń yàṣà o àwọn Ọlọ́hun máa ń fúnyàn ní làákàyè bó bá ṣe hùn wá wà mọ́ ó tàlẹ̀ ekima ẹni tá bá fún làákàyè o wà mọ́ ó tàlẹ̀ ekima ẹni tá bá fún làákàyè fàkọ́dé ó tí yà khairan kẹsíran wà ní pé kẹsíran lọ́lọ́hun lò kẹsíran ó yàtọ̀ sí qalilan ìmọ̀ tí ò ní làákàyè qalilan nǹkan kékeré ni àmọ́ làákàyè ìgbà tọ́lọ́hun sọ̀rọ̀ làákàyè Ọlọ́hun ló kẹsíran Ọlọ́hun wá sọ lágbẹ̀yìn àyà yẹn pé wà mọ́ yatazakkaru ẹni tọ́rọ̀ wa máa yé o illa ulul albab lẹ́ni tó bá tún mú ní làákàyè tó bá ní àgbọ́yé lọ́rọ̀ wa máa yé ó túmọ̀ sí pé mọ̀ọ́dún ihun tí mò ń tírìtì gangan inú tọ́pìkì yẹn ni wípé tó bá ń lo mímọ̀ tó fi làákàyè kún òní báwùjọ mu gbọ́mi yé tó bá ń lo mímọ̀ tí ò bá fi làákàyè mu òní báwùjọ mu inú gbónilé ẹ pàápàá jùlọ ilé mùsàkọ́fà tàjọ ń lò lọ́wọ́ yìí lásìkò social media ni mo sọ pé ìwọ tó bá fẹ́ condemn pé ìwọ nìkan ihun tó ń ṣe nìkan ló perfect jù tó wá ní pé àwọn tó kù o bákan lọ́lọ́run ṣe máa ṣẹjọ́ wọn yẹ fọ́álù láò mọ́ ń yẹ̀ ṣáwò lọ́lọ́run tó bá náà wò síbẹ̀ tá a fẹ́ mú Ọlọ́run Facebook tá à ń lò lọ́wọ́ yìí kèfèrí ló ṣe náà ó túmọ̀ sí wípé bíyàn bá máa correct èèyàn mo gbọ́dọ̀ kan lẹ́nu Àfáà Imran Eleha wọ́n ní wípé bàbá kan ṣe àlùwàlá kò wá má àlùwàlá ṣe àwọn ọmọ kan wá fẹ́ correct bàbá yẹn wá lo kímọ̀ wọ́n lo làákàyè tí wọ́n lò ní pé àwọn méjèèjì wá pera wọn jókòó wọ́n fẹ́ correct bàbá yẹn ni pé wọ́n wá ń jiyàn pé gbọ́ mi màlúwàlá ṣe ẹni wọ́n yá jẹ́ ìṣàlùwàlá ó wá bẹ̀rẹ̀ sí ń ṣàlùwàlá
bàbá yẹn wá rí pé wọ́n correct ara wọn lo ikímọ̀ ni wọn lo mímọ̀ tó bá máa lo mímọ̀ ni iṣẹ́ ló máa bàbá olóyè tí ẹyin mọ́ wọn bàbá yẹn wà ní gbọ́. Ó túmọ̀ sí pé tẹ́lẹ̀ wá sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá míì tí wọ́n pera wọn ní sálàfí ní alùsùnà wájọ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ìmọ̀ wà lára yín lóòótọ́ àmọ́ ẹ fi làákàyè kún tẹ́lẹ̀ bá fi làákàyè kún yàrá àwọn èèyàn máa wẹ́kọ̀mù yín ẹ ní nǹkan lọ́wọ́ tẹ́ fẹ́ present ẹ ní nǹkan lọ́wọ́ bọ́tẹ́ ló làákàyè ṣẹ́ àìló làákàyè Saheed ló yẹ pé gbogbo tí Saheed ṣètò ìwálé ayé ẹ̀wà ṣe lórí social media òfo ló bọ́ sí torí kò lo làákàyè kò tún wá ní mímọ̀ kò ní làákàyè kò tún ní mímọ̀ méjèèjì ló dàrú mọ́ Saheed lọ́wọ́ toríjọ́ tí ó jẹ́ kó kọ́ ẹ̀kọ́ yẹn kò farabalẹ̀ kó ẹ̀kọ́ yẹn ọdún kan péré ló lò lékè ló fi sá lọ kò sọmọ tí ò lé ní kékeré àwa náà lé ní kékeré ṣùgbọ́n àánú Ọlọ́run torí ibi tá à ń lọ lọ́lọ́run ṣe ní káwa rọ́jú ké ọdún 8 ní mo ti rọ́jú làwọn ṣe rọ́jú pé báwa náà ò burú kékeré náà arọ́jú ké ọdún 8 yẹn èní yìí ń sìn ẹ wá wo nǹkan tí Zamani wá gbé wá ń pè kájọ máa wá lo mímọ̀ tí àbá ké ń gbà yẹn náà bó ṣe máa rí gbà náà bó ṣe máa rí ń sìn náà ni àwọn àfáàtù tó wá ń bù láṣìírí tó wá ń kọ pé báyìí ṣe báwọn àfáàyàn ló ti sọ̀dọ̀ ta lé ni ó túmọ̀ sí wípé ṣe ti rí làákàyè ó da púpọ̀ kí wọ́n fi kún mímọ̀ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ wọn yanjú ẹlẹ́ẹ̀kẹta torí 3 ni mo rí fídíò ẹlẹ́ẹ̀kẹta òun lélẹ̀. Ọlọ́run sọ fún wa nínú Qur'an Ọlọ́run ní bada izi'aza wa basmala Ọlọ́run ní ali adulukun ala tijaratun tunjikun min ashabul alim Ọlọ́run ní ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ta nínú yín qal khadulukun ala tijaratun ta nínú yín kí n fún ní ọ̀nà tó lè bá àwọ̀ Ọlọ́run ọba ṣòwò tó ń jíkun mi ní asahabula. tó ẹ rí i pé àyà tí mo lò yẹn àyà yẹn ó níbi tó ti ń bọ̀ ṣùgbọ́n torí pé àwo tíra àjọ ta fẹ́ ké èèyàn ṣe ti bọ́ ní ẹsẹ̀ kò wá sí nǹkan tó burú jù mbẹ́ tó bá ní kò jà ṣe lọ́wọ́ tíra náà yóò níbọ̀ lọ́wọ́ ṣe kọ́ nǹkan ẹ̀ síbẹ̀ nígbà tó níbọ̀ lọ́wọ́ tún kọ́ ó jà níbọ̀ lọ́wọ́ tún kọ́ bó bá ṣe kọ́ bó ṣe pè fún ànẹ́bì bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe kà sí ti aráyé bó wá ṣe tu náà ni kẹ́ wá ṣe tu ẹ má fi nǹkan míì kún ibi tó Ọlọ́run ti ń báyà yẹn bọ̀ ni pé Ọlọ́run ní yá ayúwá ńlẹ̀ dínà àmọ̀nú Ọlọ́run fẹ́ pe àwọn onígbàgbọ́ òdodo ọ̀nà tó Ọlọ́run máa ń gbà pe àwọn èèyàn ọ̀nà 3 sí 4 ni Ọlọ́run máa lo yá ayúwá ńlẹ̀ dínà àmọ̀nú tó bá fẹ́ bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ àwọn tó nígbàgbọ́ nìkan lọ́lọ́run lò fún Ọlọ́run máa lo yá àyíwá náàsù níjọba fẹ́ bá gbogbo èèyàn sọ̀rọ̀ bí máa nà bọ́lọ́run ṣe lò pé yá àyíwá náàsù iná alákínná kọ́mẹ́ńtà kàrí àwọn sáwọ́jà nínú kún ṣòwò bá kọ̀ báyìí létà ráfún iná àkàràmọ̀ kún dà láyà àti káwọ́kún ó fẹ́ bá gbogbo èèyàn sọ̀rọ̀ nìyẹn bọ̀ tó bá fẹ́ bá àwọn mùsùlùmí nìkan sọ̀rọ̀ yá àyíwá ńlẹ̀ dínà àmọ́ ló máa lò tó bá fẹ́ bá ànábì sọ̀rọ̀ yá àbí ló máa ń lò ànábì ló fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n ilé Ọlọ́run fẹ́ bá gbogbo mùsùlùmí sọ̀rọ̀ Ọlọ́run wa ni yá àyíwá ńlẹ̀ dínà àmọ́nù mú pẹ́yìn tẹ́ nígbàgbọ́ òdodo alẹ́ àdúlùkún alátìjàrọ́tìn túnjíkún min àṣẹ àbẹ̀l àlìm Ọlọ́run ní ẹ jẹ́ kí n sọ fún ẹ̀yin mùsùlùmí ọ̀nà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mi Ọlọ́run ọba ṣòwò tó máa wá gbé yín kúrò níbi ìyà ọjọ́ ògbéde àlẹ̀kẹ̀yàmà Ọlọ́run ní kí ni nǹkan tẹ́lẹ̀ bá mi ṣòwò túmínúnà billahi ẹ̀yin láti kọ́kọ́ nígbàgbọ́ sí mi Ọlọ́run wa rasulihi àtànábì rẹ̀ wa rasulihi àtànábì Ọlọ́run náà wa tujahidu fi sabilillah ẹ máa wá pèpè sójú ọ̀nà Ọlọ́run ibi tí mo ti lo àyà yẹn ni pé ihun tá à ń ṣe yìí à ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọ̀nà kan náà làwọn náà gbàjà lórí mídíà bí àmùwàlíkùn ẹ lo gbogbo ń tẹ bá ní nínú dúkìá wá àǹfùsìkùn àtẹ̀mí yín náà gẹ́gẹ́ báwa náà ṣe ń ná dúkìá àtẹ̀mí wa záàlìkún khairun lakum in kuntum ta'lamun Ọlọ́run ní záàlìkún ìhun tí mò ń sọ yìí o Ọlọ́run ní záàlìkún khairun lakum ó nóore fún yín o in kuntum ta'lamun
ntọ́lọ́ ń sọnù Kùránì gẹ́gẹ́ nìyẹn. Ó túmọ̀ sí wípé bí èèyàn bá ṣe àṣìṣe tó bá correct ẹ tí òun ṣe àníyàn wípé wọ́n fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́, kódà kó fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ àwọn àtọ́lọ́run lẹ́lẹ́jọ́, òun láti ṣàtúnṣe ni. Má sọ wípé ó rọ̀ ẹ́ lọ́rùn kó pé ìwọ máa mọ̀ọ́mọ̀ dẹnu rú nínú Kùránì. omi ìwà tẹ pé má mọ̀ da ẹnu rú láti ka àyà kẹ́bàlẹ̀ sáàfù sí mi lọ́wọ́ ni mo mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. La ilaha illallah. mo mọ̀ ṣe bẹ́ẹ̀ ni kẹ́bàlẹ̀ sáàfù sí mi lọ́wọ́ mo mọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé. Àdánwò ni wọn kì í dẹ̀ mọ̀ọ́mọ̀ dẹnu rú nínú Kùránì. Saheed Òpònú ló ń sọ bẹ́ẹ̀. Kó wá sọ pé ìwọ máa mọ̀ọ́mọ̀ dẹnu rú nínú Kùránì ni, ìwọ máa mọ̀ọ́mọ̀ dẹnu rú ni, ó fẹ́ káwọn àfáà kan sí ẹ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Wọn mọ̀ọ́mọ̀ dẹnu rú o. Tó bá ṣe mistake tí ò bá tí yé ọ̀tọ̀ nìyẹn. Hadith Ànábì sọ bẹ́ẹ̀ pé tó bá ń ka Kùránì, man qara al-Qur'ani tata'atta'u fi'in, tó ń ka Kùránì tí Kùránì ò tí yé, lahu ajrayni, ládàá méjì ló máa gbà torí kò tí yé ọ̀tọ̀ nípa ẹni tí Kùránì ò yé, kò yé, ó wá ń ṣe tata'atta'u, ó wá ń ṣe mistake. Ọlọ́run ní Ànábì sọ pé lahu ajrayni, ládàá méjì, ládàá pé ó ń kẹ́kọ̀ọ́, ládàá pé ó tún fẹ́ gbìyànjú láti mọ̀. Yàtọ̀ sí ìwọ tẹ́ pé ó mọ̀, ó wá ń ṣe ayé lọ́nà, ó tún wá ń sọ fún gbogbo ayé wípé ó mọ̀ọ́mọ̀ dẹnu rú nínú Kùránì ni o, wọ́n máa mọ̀ọ́mọ̀ dẹnu rú ni. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó dá kí wọ́n náà bọ́ta kó ṣàtúnṣe. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin. Ma'as salam wa ilal liqa.